don't fall for the gimmick o. Gbogbo nǹkan tí Bukky ṣe irọ́ ni o. Wọ́n kówó jẹ ni o. Wọ́n fẹ́ dàrú fún yín ni. Ẹ so wọ́n mú. Olè gidi ni wọ́n. Àwọn tí wọ́n ń pè ní olè. They have swindled the public. I told you people Baba Mohbad have used the money to build house. Ó ti kọ́lé lẹ́kìtì. Ó ti fi owó, ó ti fi lọ fẹ́ ìyàwó padà. Gbogbo owó yẹn wọ́n ná jẹ ni o. Ìmí ṣì wà o. Tẹ́ bá wọ́ ìdí wọn dáadáa, ẹ rí díẹ̀ gbà padà o. Gbogbo autopsy, gbogbo nǹkan. Wasn't I the one that came to tell you people about Odumosu then? Sorry, my co-founders, we are going to start now. I'm not doing justice. I'm not doing justice for Mohbad. Mo kàn gbọ́ ni pé wọ́n ní ọmọ ilé eyín ọmọ tí wọ́n gbé eyín ẹ̀ sórí àtẹ tí tó jọ eyín sunsun, eyín brompa. Tákọ̀ dédé gbé ọyàn àrùn ọyàn síwájú. Wọ́n ní ó ní òun plan fún èmi pé kí wọ́n gbé èmi ìwọ ò níwèé. Ìwọ eyín nàṣọ ò níwèé ní London tó wà yẹn. You are an ex-convict. Òun plan fún èmi. Òun plan fún èmi. I told you people. I said it. Oh ha. How can you lose a child? Odidi ọmọ. And some eléyín sunsun kan á jókòó sí ibì kan. Á dẹ̀ tún máa gbé ọmọ tó tún ní ìkejì. Tá àti ìṣọ́ bóyá ó mọ̀ ní ikú Mohbad or not. Tá máa gbé ọmọ yẹn ṣépè. Pé kó kú. Nítorí nǹkan tí bàbá Mohbad ń jẹ. Kò lè chastise ọmọ àlè eléyín sunsun yẹn pé no, don't do this. Ìkan ti kú fún ẹ. Eléyìí tóhun tún wojú ẹ. Ṣé kíyàn náà tún ṣọkún ni? Ibẹ̀ ni mo ti mọ̀ pé bàbá Mohbad is a criminal. Ìtí wa o, mò ń bọ̀. Níbẹ̀ mo ti mọ̀ pé bàbá Mohbad is a criminal. And I immediately did a 360 degree when Pastor Joseph came to meet me pé owó tó wà nínú Access Bank bàbá Mohbad ti ná jẹ. Millions tó wà ńbẹ̀ ó ti ná jẹ. Bàbá yẹn ò jẹ́wọ́ fún mi o. Ó ní bàbá Mohbad broke ká wá raise owó fún mo ní èmi. I'm not looking for justice for Baba Mohbad. I'm looking for justice for his son. How dare you? That mean Baba, with due respect, sir, Pastor, ẹni kẹ́mi máa raise owó fún Baba Mohbad. I will never do it. I never raised shingbai for him on my platform because is he him that died? Is he the one that died? Ṣóhun ló kú? Is he the one that died? Eléyín sunsun, they all chop the money. Wọ́n pín owó yẹn ni. That 30 million. Aside that, HQ, Abi QH, all of them gave Baba Mohbad millions. Oh, when they were doing for spending that eléyín sunsun, eléyín sunsun, eyín nàchọ, eyín brumpa. When they were doing it that time, one side the spending, wo template ni. Wọ́n fi sọ fún mi pé àwọn lè náwó public jẹ́ ńgbà yẹn. Olórí gbèsè mú ìwà yìí ńgbà yẹn. Bó ṣe wà yẹn, àwọn voice note ẹ̀ tó wà lọ́wọ́ mi. Mi ìráyè tí wọ́n ní because I don't have time for them. Ìjọ́ tí n bá jáde fún wọn. Kí n reveal owó tí wọ́n kó jẹ. Ìjọ́ tí n bá jáde fún wọn. So TikTokers, ẹ má bínú sí mi o. Mo rọra gáfárà. Orí mo sọ fún yín, a lot of you, many of you any cancer nínú brain. Ẹni tó bá lè máa gbọ́ Bukky àti best speaker. Anybody tó bá lè máa gbọ́ yín brumpa and will not reason pé illiterate orí yín ò pé, then I don't have any business with you people. They chop the money purposely. I told you people pé Gurexy owó tí wọ́n wá raise fún fake ni. Mo sọ fún yín, but ẹ máa bú wa. Ẹni àmọ́ sọ, àmọ́ ṣe. A dẹ̀ ti fi